tí wọ́n ń pè ní ìgbàmọ́ra kámi dànù ní obìnrin mi kámi dànù ní ọkùnrin mi tó jẹ́ pé kò ní nǹkan tí wọ́n ń pè ní kò tiẹ̀ wù pé endurance tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ àwọn òbí no I cannot take this I cannot take that now pastor Olúwa ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà tó ti ní ìrírí kí lẹ lè sọ sí ọ̀rọ̀ yìí gangan. Ẹ ṣe àdọ́kùn jẹ́ kí n sáré yá nínú ọ̀rọ̀ tí àwọn bàbá tó sọ̀rọ̀ sáré bí sọ. Nǹkan tó ṣẹlẹ̀ tó máa ń kó wàhálà ìsílẹ̀ ni wípé lọ́pọ̀ ìgbà lóòótọ́ ni ọkọ àtaya yẹn fẹ́ràn ra wọn. Ṣùgbọ́n nígbà tó bá ti délé kó wàhálà kan ló máa ń ṣẹlẹ̀. Àtọ̀dọ̀ obìnrin ló dẹ̀ ti máa ń wáyé tó bá ti lè bímọ. Ìfẹ́ tí wọ́n ní sí ọkọ yẹn wọ́n lè kúrò lára ọkọ ni wọ́n wá pè sára àwọn ọmọ. Àwọn ọmọ wọn ni wọ́n máa pè ní ọkọ wọn. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn. Kí ló sì ṣẹlẹ̀ ni wípé wọ́n ń wo ọjọ́ iwájú. Èrè tán fẹ́ rí jẹ́ lára àwọn ọmọ ni. Wọ́n kò lè ṣe àkàtà wọn nìkan láwà. Ìyẹn ló máa ń fa wàhálà tí irú èkó wọn máa ń ṣẹlẹ̀ tó pọ̀ jù. Lónìí bí gẹ́gẹ́ tó lẹ̀ ti sọ, kẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé mo ní oore ọ̀fẹ́ nígbà kan mo wá ń kọ́ àwọn èèyàn nípa èdè òyìnbó tí wọ́n pè ní kọ̀ọ̀pù yẹn. Gbólóhùn yẹn mo wá ń ṣe lálàyé ní ìkọ̀ọ̀kan. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti obìnrin mìíràn ni wọn ò wà compatible. Ṣùgbọ́n nítorí wípé ọkùnrin yẹn ti ní lọ́wọ́ ni obìnrin mi á fi tó mọ́ tàbí àbẹ̀ ọkùnrin míì kì í ṣe wípé torí pé obìnrin yẹn torí tó rẹwà ní ẹwà ló ní kò rí pé bóyá ó ní ìwà bí kò ní ìwà. Ẹ lè gbọ́ àwọn àgbà wọn ní obìnrin sọ wà lóò mórí ọkọ wá sí ilé ayé. Tó ìdí tó fà á nìyẹn ẹni tó jẹ́ wípé kò wò fínífíní nígbà tí ẹlòmíì àti lóyún tán kó tó wá fi hàn àwọn òbí tó sì jẹ́ wípé irú àwọn nǹkan bẹ́ẹ̀ wọ̀nyẹn nígbà tó bá máa délé wọn ò ní lè gbọ́ra wọn yé. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ò ní ìpamọ́ra gẹ́gẹ́ bí ẹ ti sọ kò ní ìpamọ́ra rárá. Ohun tó bá ti ṣẹlẹ̀ yẹn wípé gbogbo ìgbóná ni ẹ dẹ̀ máa wo ẹ jẹ́ kí á wò láti ibì kan bí a bá bí àwọn ọmọ ẹ jẹ́ mọ̀ pé àwọn ọmọ kan wà bí o bá fẹ́ tọ́ wọn tó bá fi ẹ̀gbọ́n tó bá fún wọn ní ẹgba tó bá ṣe ohun tí ò tọ́ tó ń nà wọ́n lẹ́gba ẹ rí i pé àwọn ọmọ yẹn ò kì í gbọ́ràn. Àwọn kan ìbáwí náà ń wá ọmọ tó ti tọ́ tó jẹ́ ìbáwí ní nílé tó jẹ́ ọ̀dọ́ ọkùnrin tó wá ń nà lẹ́gba ẹ rò pé wọ́n á lè gbọ́ra wọn yé. Ó yá ẹni tó jẹ́ pé ṣe làwọn òbí máa ń pín sí inú yàrá tí wọ́n bá wí àdẹ̀kọ́ àdẹ̀ yípadà àdẹ̀ ṣàtúnṣe. Ṣùgbọ́n nígbà tó dé ọ̀dọ̀ ọkọ ariwo gèèní lójoojúmọ́ tó ẹ rí wípé irú yẹn ọ̀pọ̀lọpọ̀ ni ò ní ìfaradà. Ọ̀pọ̀lọpọ̀ ilé ni ó jẹ́ wípé wọn ò kì í tọ́jú òkókó dámọ̀ràn papọ̀. Máa ṣe tiẹ̀ kí n máa ṣe tèmi ni. Àwọn nǹkan wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ló fà á lónìí tó jẹ́ wípé ilé yẹn dàrú. Ẹ ṣe kan pásítọ̀ Ìgbòho àwọn fẹ́ràn ìnílẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni wọn kì í lọ bára wọn dámọ̀ràn padà. Mo ń ka nǹkan kan ní ìní mo wá discover wípé àwọn kan wà àwọn tó wà nílùú èyí kan máa gbọ́ mi báyìí àtàwọn tó wà Nàìjíríà. A rí dájú wípé ọkọ àti ìyàwó mi wọn ò fojú ríra wọn. Táìmù tí ọkọ bá ń sùn lọ́wọ́ ìyàwó mi ṣe ń lọ bí iṣẹ́ ni. Táìmù tí ìyàwó mi ń gbé tó ń ṣe káàárọ̀ òun ni ọkọ ń jáde nílé. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn báwo ni wọ́n ti fẹ́ ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti jọ sọ àsọyépọ̀. Mo ti ẹ̀ ṣe ń tàbí òfẹ́ nìkan mo ní báwo lẹ ṣe ń ṣe àwọn ọmọ tẹ́ ní báwo lẹ ṣe bí wọ́n láwọn lágrímẹ́ǹtì. Wọ́n ní àwọn máa ń wá ọjọ́ kan fún ara wọn láti jọ ní àjọṣepọ̀ ìgbé wá ọjọ́ sátọ̀dé ilé báyìí ní yàgò báyìí. Wọ́n wá wo irú ìdílé yẹn báwo ló ṣe fẹ́ dàgbà. Ẹ jẹ́ kí n sáré kí bàbá wa pé wọ́n káàbọ̀ sórí ètò bàbá àròpọ̀ ire ẹ̀ka lẹ́sà. Òní ló máa mẹ́mà fẹ́ ṣàwàdà. Ogun ayé mi àná ló mọ̀. Àná ló mọ̀ mẹ́mà fẹ́ ṣọ̀rọ̀ wàdà o. Ìṣòro ayé mi àná ló mọ̀ o. Ẹ kú ètò. Èmi a máa wí pé gbogbo ipá àti agbára lọ́wọ́ Olódùmarè lọ́wọ́ ẹ jẹ́ ká dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Mo kẹ́yìn ìránṣẹ́ Ọlọ́run gbogbo àgbáńlá ayé
ìjì burúkú ò ní wọlé wa o, àkú ètò. àmín. Mọ̀dé fẹ́ sọ wákàtí ẹ̀yin tẹ́ darapọ̀ wọn lọ́nláìnì, ọ́díò yẹn ń lọ gẹ́gẹ́ fún bí nǹkan bí ogún ìṣẹ́jú, ẹ má bínú. Technical program ni ó ti yẹ kó yé yín, ẹ ṣeun. tọ́ ibi tá a bá ètò náà dé, àwọn nǹkan kan wà tó máa ń da ìdílé rú. Mo sọ̀rọ̀ kan síwájú pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ Mo gbọ́, ní Dallas bẹ́ẹ̀ ni mo gbọ́. pé ọkọ tó mú ìbọn tó dẹ̀ pa ìyàwó ẹ̀ tó dẹ̀ pé 911 pé ẹ̀ló òun lòun ti pààyàn, ẹ máa bọ̀. Nígbà tí wọ́n wá débẹ̀ wọ́n wá wò pé talent tó pa oníyàwó lòun pa. Now ohun tó fi mú ọkùnrin yẹn wípé òkè ó tiẹ̀ ti sú òun, ó pa ó dẹ̀ pe àwọn ọlọ́pàá. Yes sir, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ sáàrin yẹn, ẹ̀yin wà náà yẹn, ẹ̀yin rí nǹkan tó ń ṣẹlẹ̀, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ sí àárín yẹn ohun tó fi mú ọkọ tó pa ìyàwó tó dẹ̀ pe àwọn ọlọ́pàá wípé ẹ máa bọ̀ òun ti pa o, bí nǹkan kan wà láàrin yẹn sà. Ẹ ṣe ní ọ̀pọ̀ ìgbà lágbára lọ́wọ́ Ọlọ́run, ọmọ bá mi Oyèwùsì ẹ ní rẹ́kún he. Àmín. Ṣé rí ohun tó ń ṣẹlẹ̀ ni wípé náwọn ìrírí tí mo rí ní iye ọdún tí mo ti lò nílùú ọba ní Amẹ́ríkà àti nílùú bòmíì tí mo tún lọ ni wípé ṣé rí ọmọkùnrin yẹn ọmọ ilẹ̀ Nàìjíríà ni, even precisely ọmọ Ìgbò ni. Bẹ́ẹ̀ni. Ó sì n tó ṣẹlẹ̀ ni wípé ó mú ìyàwó yẹn wọlé láti ilé. Ọ̀pọ̀lọpọ̀ East Africa and West Africa nìkan yẹn máa ń ṣẹlẹ̀ sí, ṣùgbọ́n tẹ bá ra àwọn Indians wọn ò gbàgbé nǹkan tí wọ́n jẹ́, wọn ò ta kọ́ṣọ, wọn ń tàkùtà. Bákan náà ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ó ṣẹlẹ̀ sí Yorùbá wa gan, wọn yóò kó ẹrù ọkọ ẹ̀ yóò kó dànù. Ìdí ni wípé ní society tá wà ní millennials tá wà yìí, wọ́n fún obìnrin ní agbára tó bẹ́ẹ̀ gẹ́ ní Western world tó jẹ́ pé bẹ́ẹ̀ bá tiẹ̀ rojọ́ obìnrin yóò padà jàre ẹ̀ náà ni. So wọ́n dúró ti obìnrin gbágbágbá ju pé wọ́n dúró ti ọkùnrin lọ. Ó mú ọmọbìnrin wọlé, ńgbà tó mú wọlé ọmọbìnrin yìí ó rán nílé ìwé bí ìgbà tó bá sọ pé ṣe rí wọ́n pe iṣẹ́ kan ní ṣe healthcare mi báyìí, òun wípé à ń ṣiṣẹ́ lọ́spítù àbí nǹkan kan, wọ́n máa ń sanwó tó dáa fún wọn torí pé wọn ò fi health ìyẹn ètò ìlera wọn ò fi ṣeré rárá. So tí ọmọbìnrin yẹn wá fi sán fún ni wípé wo ilé yìí ó kú ọbẹ ní gbogbo nǹkan tẹ́nìyẹn jẹ́ láyé ṣá, títí tó fi dórí ìwé ẹlòmíì gan, pàápàá ọkùnrin míì á ba ìwé jẹ́ mọ́ obìnrin míì á ba ìwé ìgbélú mọ́ ọkùnrin tí ó mú wọlé, á bà jẹ́ mọ́ lọ́wọ́ tẹ́ ẹ dẹ́ pé ayé ọkùnrin yẹn kò wá ní ríbi yà sí. Àti rọ́kùnrin tí wọ́n kẹ́rù dàlé lórí tó jáde nílé tó fún ara rẹ̀ rà ní o, kì í ṣe pé ilé tó rẹ́ǹtì o, tó fún ara rẹ̀ rà. Then oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yóò wá máa purọ́ mọ́ pé sàtánì ló ranjú mọ́ wọn kìnnìkan rárá, kò rí bẹ́ẹ̀. Ihun tó máa ń ṣẹlẹ̀ tá a máa ń dì mọ́ èṣù, tá a máa ń dì mọ́ sàtánì, àwa fún ara wa onílé wa ní lọ́wọ́, àlejò ó dìkẹ́rù. Ẹ wò ó fún àpẹẹrẹ obìnrin tó mọ̀ wípé ọkọ yìí ó ń lu òun, tí àwọn òbí rẹ̀ wá ń sọ pé mi ò kú òun lé bàbá mi rí, máa rọ́jú tó bá yá á ṣe. So ó dìjọ́ tó bá rọ́jú tó bá dé ọ̀run alákejì tó bá kú dànù, á rí wípé ká máa rọ́jú nírú. Ṣé rí àwọn márèèjì kan wà tó jẹ́ pé ní ayé tá a wà, ayé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Bóbìnrin bá ti ń mèkó owó bọ́lọ̀ ń ṣe dá wọn nìyẹn, kíní kan ń bẹ tí wọ́n ń pè ní shoulder pad tí wọ́n máa ń kó sápá kọjá bó ti yẹ ni. Ṣùgbọ́n ọmọ àtijọ́ kì í ṣe bẹ́ẹ̀, àwọn ọmọ àtijọ́. Ṣùgbọ́n gbogbo obìnrin ẹ̀dá tá a bá ti bí tó ti jẹ́ ènìyàn ní ìwà rẹ̀ máa ń yí padà tówó bá ti wà lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ ká gbà yẹn, ò bá jẹ́ pàìtọ̀, ò bá jẹ́ ìmáàmù, ohunkóhun tó wù kó jẹ́ láyé, ẹ má kàn jẹ́ ká hide at the back of a finger. Sọ́rí jọ́ tí ìyàwó rẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ń lówó, bóyá àwọn ọmọ rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ń kówó, tẹ̀ ń ṣe kẹ́kẹ́ tó ti ń rówó, ìbá má jẹ́ lu òyìnbó gan ló wà, wọ́n máa rí true color obìnrin yẹn. So bó ti jẹ́ nìyẹn, out of 100 agídí lẹ máa fi rí 5 tó jẹ́ pé ó ní ìtẹríba fún ìjólúwa Kristi nílé ọkọ tówó bá ti dé. Ihun tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ṣùgbọ́n nílùú òyìnbó tán bá ti bá yàn rìn, tán bá ti rí wípé wọ́n ti mọ̀ pé agbára ń bẹ lọ́wọ́ obìnrin nílùú òyìnbó, ihun tí wọ́n ó ṣe ni wípé wọ́n ó wá bẹ̀rẹ̀ sí ní
nílùú òyìnbó ń bíbá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọkùnrin ni ó máa fa bọ́ àwọn ní dáná oúnjẹ. àwọn ló ń dáná bẹ́ẹ̀ ni ẹ tún lọ béèrè mo kí ìyá mi Kajidat ojú òní tì yín, ìyá mi Olúbùnmi, gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí live pàápàá, ikú ò ní darapọ̀ mọ́ gbogbo yín. Ẹ jẹ́ kí n dúró báyìí nítorí pé àkókò wa kó mọ̀ bá di pé bóyá ibi tí ẹ mú ọ̀rọ̀ lọ ó jẹ́ ibi tó ní agbára tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ inú ilé lọ́wọ́lọ́wọ́ ó ń ṣẹlẹ̀ ń bẹ̀ even ní Nàìjíríà tó jẹ́ wípé tí ọwọ́ ọkùnrin ò bá ti tó òkè àbí tí ò bá ti tó ẹnu wàhálà ti wà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wípé tí obìnrin bá ti ní owó lọ́wọ́ àbí tí wọ́n bá tiẹ̀ ti ń rí bí lọ tí nǹkan kan wọlé wọn máa ń gàpá. Mo ń sọ fún ẹnìkan ní ọjọ́ kan, mo ní ìgbéyàwó àkọ́kọ́ nínú Bíbélì ó crash. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run wọn ọ̀dẹ̀ kì í kó àwọn ọmọ ìjọ wọn ní ẹ̀kọ́ débẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá sọ, orí ẹni tó lù ọ́ gbà ìgbà gẹ́gẹ́ bí obìnrin kò dẹ̀ jókòó síbẹ̀. Àbí bó láti wá fẹ́ sọ tọkùnrin tí ìyàwó ẹ̀ ń jókòó lé lórí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí ìránṣẹ́ Ọlọ́run kan lọ́jọ́ kan. A wà lára àwọn tó fẹ́ máa ṣáìsì ẹ̀ lọ nígbà tó dé stéètì kan, gbogbo wa gbẹ́ni dákẹ́. Ọjọ́ tí ìránṣẹ́ Ọlọ́run yẹn bá ti lọ gòkè, tó bá ti lórí òkè tó lọ gbàdúrà, tó bá ti ń dé ìyàwó àlọ́ọ̀kì ẹ̀ lásán pé ó jẹ́ lọ wá kún ìyẹn ẹsẹ̀, ó jẹ́ lọ wá kún sí ọwọ́ ẹ̀, sí nǹkan tí gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe rèé. Ọkùnrin yẹn tó lè jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kò ní fẹ́ na ọmọbìnrin yẹn, kò ní fẹ́ gbé ọwọ́ sókè. Ọmọbìnrin á máa ṣe oríṣiríṣi nǹkan ìgbà máa yàn á dákẹ́ títí tó fi di wípé ọmọkùnrin yẹn ní heart problem. Nígbà tí sickness yẹn ti wá wà lára ọmọkùnrin yẹn dé ìkórìtà kan ló bá kókó kó ẹ̀rù tó sápò lé. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní pariwo pásítọ̀ tó fi ìyàwó ẹ̀ lẹ̀, pásítọ̀ tó ṣe kìíní kan wọ́n mọ ìwà tí obìnrin yẹn ń wò nílé. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run lẹ jókòó yìí o, kí ni kí ìránṣẹ́ Ọlọ́run yẹn ṣe? kó tó di wípé adébẹ̀, kó tó di pé wọ́n fèsì, ẹ jẹ́ ká dókè lọ́hùn náà, mò ń bọ̀, ẹ jẹ́ ká dókè lọ́hùn. Ọlọ́run alágbára tó ti sọ̀kalẹ̀ sínú ìjọ Good News Brethren Church níbi ìpàdé àdúrà ọlọ́jọ́ mẹ́rin, a 4-day revival team Almighty God Ọlọ́run alágbára, August 1st and 2nd nínú ọjà Mofẹ́rẹ́rẹ́, Ondo State, August 3rd and 4th nínú ìjọ Good News Brethren Church tó wà ní kìlómítà 3 Ìfẹ́ Road opposite Wesley University, Ondo State. Time 9 a.m. to 12 p.m. Ministry Pastor Patrick Emorua, Evangelist Benjamin Ojo, Evangelist Owolabi Oladimeji, Prophetess Adesuye S.A. Nígbà tí Ọlọ́run yóò máa lo ìránṣẹ́ rẹ̀, Pastor Abiola Oyewusi, ọmọ bàbá kò ṣeun ti, Crusade Coordinator, Prophet Dr. Erigbemi, bàbá arọ́pò èrè, General Overseer, pẹ̀lú àwọn olórí ẹ̀mí, Good News Mass Choir, Precious ọmọ májàmú, Ọ̀lànìkẹ́ ọ̀nà àrà, gbogbo ènìyàn, ẹ̀dà gírì wá sínú ìpàdé àdúrà yìí, kẹwàá ní ọwọ́ agbára Ọlọ́run. Ẹ ṣe tó bá wù lágbára lọ́wọ́ Olódùmarè, a ó máa jẹ́ kí bó ti jẹ́ wọ́n máa fẹnu yànnà náà fún wa dáadáa. Ẹ jẹ́ ká kọjá lọ sí ọ̀dọ̀ olóòtú ètò. Ẹ káàbọ̀ padà láti ìlú ọjà. Níbi tá a bá dé gẹ́gẹ́ irú ọmọkùnrin ló jẹ́ pásítọ̀ yẹn, evangelist bẹ́ẹ̀ láti ìgbò yín kí ni kò ṣe. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Òdìgbà tí ẹ̀mí èèyàn bọ́ kó tó fà ìbò yẹ kó sá fún ikú. Ọkọ tìyàwó mi wọ́n jọ ń gbé nínú ilé olóko àti epo ni. Ìgbà míì lẹ́ẹ̀mí wọ́n á sọ wípé for better for worse. Ẹ má bínú, mo fẹ́ gbogbo ọmọ tó Nàìjíríà tó ń bọ̀, ẹ má bínú. Wọ́n ní what God has joined together, let no one put asunder. Lóòótọ́, ìdí pé bóyá àsọdá ìgbóyà, ṣùgbọ́n nǹkan tó bá máa la ikú lọ, ó ti ṣẹlẹ̀ ní Ondo ìrí. Àwọn tó bá mọ̀ nípa ẹ̀, wọ́n máa sọ. Obìnrin ohun àtọkọ ẹ̀ ń jà. Ní kí ló ṣe? Ó dẹ̀ di nǹkan ọmọkùnrin ẹ̀ ó dẹ̀ já.
ó jà lóńdó ló ti ṣẹlẹ̀ lóńdó àwọn tó bá mà sí wọn máa mà pàdé kò sọ bí ọdún mẹ́fà sẹ́yìn ó di nǹkan ọmọkùnrin ẹ̀ mú. ó já nǹkan láì tí ju ọdún méjì báyìí òun náà tún fi nǹkan ọmọkùnrin ló pẹ́ nílé ó gé. náà irú ọkùnrin yẹn yóò tún pa padà bọ̀ wá jayé nígbà tó rí kú tí ò sá. kàkà ìmọ̀ye ọkùnrin tó lu ìyàwó ẹ̀ bóyá kó sáré lù díẹ̀ tó dẹ̀ pa. kó sáré lù díẹ̀. kó sáré lù díẹ̀ bó ti lù tẹ́lẹ̀ kó sáré tún ṣe bó ti ṣe tó dẹ̀ dé bó òkú mọ̀ lọ́wọ́. so nǹkan tí mo dẹ̀ mọ̀ tó jẹ́ ìfẹ́ ìfẹ́ wọ́n ní ó bu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. atọ́kùn tí èèyàn kan bá fẹ́ràn yín tó fẹ́ràn yín gan-an kẹ́yìn náà dẹ̀ fẹ́ràn ẹ̀ gbogbo nǹkan tó bá ń ṣe fún yín ní nǹkan tí ò dáa kí lẹ máa ṣe ẹ máa mú mọ́ra. táwọn bá bèèrè lọ́wọ́ ẹgbẹ́ sí ọ̀dẹ ní àwọn nínú ẹ̀ṣẹ̀ ìgbé òde kì í ṣọ̀dẹ o tí ò bá jẹ́ pé mo fẹ́ràn ẹ̀ mo mọ èsì tí mo mọ̀ tí ò bá jẹ́ pé mo fẹ́ràn ẹ̀ mo mọ nǹkan tí màá ṣe fún ní nǹkan tí ìfẹ́ jẹ́ lélẹ̀. mo bá ọ̀pọ̀lọpọ̀ ìdílé ọ̀pọ̀lọpọ̀ ọkọ àti aya kì í ṣe ìfẹ́ ló so wọ́n pọ̀ kì í ṣe ìfẹ́ ló so wọ́n pọ̀ láti sì. torí ẹ̀ náà ni a sì pé ìrírí ẹ̀rín kì í ṣe ìfẹ́. ẹ jẹ́ kí n sáré gba ọkùnrin kan àti obìnrin kan láàyè láti lé 09068795338. bó o gan lẹ́yìn ṣe borí ohun tó ṣẹlẹ̀ ẹ ṣe. hello ẹ kálẹ́ o ẹ sunkún lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. ẹ jẹ́ kí n kọjá lọ sí òkè lọ́dọ̀ bàbá AROPO IRE. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ẹ ṣé mo dúpẹ́ ṣẹ́rí olóòtú ìránṣẹ́ Ọlọ́run ṣẹ́rí bí senior evangelist Ben tó ń ṣe sọ yẹn gẹ́lẹ́ ló ṣe rí. ẹ̀yin ẹ wo fún àpẹẹrẹ nísìnyí níbi tí ayé gbédédú ẹjọ́ ta ló ń jẹ oúnjẹ gidi mọ́ láyé yìí nísìnyí tọkùnrin kan ó wàá sọ ẹ́ di punchback nínú ilé tó sọ pé ìfẹ́ ni ìfẹ́ orí burúkú wo nìyẹn àti wípé ẹ̀yin òbí tẹ́ ẹ sọ pé mi ò kú òǹlé bàbá yín ẹ dúró síbẹ̀ tó bá pẹ́ tó ti ń lu Ọlọ́run á yí lọ́kàn padà Ọlọ́run ò kì í yí irú ọkàn burúkú bẹ́ẹ̀. It is not possible for leopard to turn to lion. Kò ṣeé ṣe. Yes. So tó wà nú ẹ̀ tó ṣe ẹlòmíì ní ìsìn ẹ wá wò ó tẹ bá wá lọ tẹ bá wá bọ̀ ẹ sọ pé kí ló ń lu obìnrin yẹn fún obìnrin míì náà gan pàápàá ṣe rí ẹnu olúbọ̀bọ̀ tí rí bọ̀ bàbá ẹ bọ̀ yìí tó bá sọ̀rọ̀ sí ọkọ ẹ̀ bí eléyìí nítorí wípé ó lówó ó jẹrí orí jẹ òun sì ń lọ búkà ó máa ń gbé nǹkan wálé ẹ wá gbọ́ ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọbìnrin yẹn ò ṣe bẹ́ẹ̀ ló ṣe bá ọmọkùnrin yẹn nígbà tó fẹ́ ẹ̀ onílé ní sọ́wọ́ àlejò ó dìkẹ́rù ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ ni wípé bó ti wù kí obìnrin kó lẹ́nu kó ṣe kó tó kò sí ọkùnrin a responsible man kó gbé ọwọ́ sókè tó bá ti lu obìnrin ó ti ré nǹkan kankan kọjá torí pé spirit kan ti kúrò nínú spirit kan jáde nínú ayé tó jẹ́ wípé á wá wọnú ayé ọkùnrin yẹn lọ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ń sọ eléyìí. This is a spiritual encounter program and we need to say it as it is. Tí obìnrin kan bá wà láyé lónìí tán bá sọ wípé obìnrin pé kò lẹ́gbẹ́ irọ́ ló pa tó bá gbé ọwọ́ sókè tó bá ti lu obìnrin gbàs báyìí nǹkan kan máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹni yẹn kò mọ̀ ẹlòmíín ní sẹ́ á máa fi ọ̀bẹ ẹ̀yìn á máa fi jẹ obìnrin yẹn níṣu obìnrin yẹn ò ní dá ẹ lóhùn kò ní ṣe ṣùgbọ́n ọjọ́ tó bá ti gbé ọwọ́ tó gbé sókè tó lù ú báyìí pẹ́rẹ́ gbogbo nǹkan tó dáwọ́lé láyé á dẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ni sà á dẹ̀ bẹ̀ sí dàrú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwa máa wọlé wòlíì kiri ẹ wàá sọ wòlíì wòlíì ó máa gbàdúrà yóò máa wá olúwa ìrọ̀nì lọ bá ìyàwó ẹ̀ tó lù nílùú ara tó lù nílùú bàrà yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọkùnrin kan ń bẹ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí sà ó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí olúwa ohun tí mò ń gbọ́ nìyẹn ẹni yẹn ń gbọ́ rédíò program lọ́wọ́lọ́wọ́ ihun tí mò ń sọ gangan ló ṣẹlẹ̀ sí ìgbésí ayé ẹ̀ ti drop láti number 10 sí number 1.5. ohun tó wá rò ní wípé economy ló fà á covid ló fà á cashless ló fà á ṣùgbọ́n kì í ṣe tó fà á nìyẹn o ìránṣẹ́ Ọlọ́run ṣé nínú cashless ṣé àwọn kan ò máa kọ́lé lọ ẹ̀dá ṣé nínú covid àwọn kan ò rí lẹ́kọ́
àwọn kan sọ mí sí pé epo tí wọ́n yìí nísìn làwọn kan ń rí owó tí wọ́n ń ṣe. Èmi sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, àkókò ẹ ò ní kọjá ẹ lórúkọ Jésù Olùgbàlà. So béèrè lọ́wọ́ ara rẹ tó bá jẹ́wọ́ tọbìnrin yẹn ní láyé ní ẹni níkẹ́ ó dìgbà tí bàtà ẹ bá jẹ kúmbà tó jẹ sílípàsì tó wọ̀ ó sì máa lu nídìí. Stop beating your wife. Àníwọ̀ obìnrin náà ẹnu ẹ ẹlẹ́nu rẹ́sọ̀ yẹn ó ti tó, ètò òṣè yẹn náà tó. Ẹ ṣé sà. Láì fi àkókò ṣòfò, ohun kan nínú kan ní mò ń dìmú nínú gbogbo ọ̀rọ̀ tí àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta sọ. Òun náà ni wípé lack of understanding ó sọ̀rọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ìdílé. Nǹkan kan tún wà tán tún pè ní wọ́n tún fi nǹkan kan sí lẹ́yìn pé mutual understanding ó sọ̀rọ̀. Ọkùnrin tó na ìyàwó ẹ̀, nǹkan kan wà tí obìnrin yẹn ń ṣe tí ò tẹ́ lọ́rùn, ṣùgbọ́n tí ò wá mọ bó ṣe máa gbé ìgbà tó wà wò pé lílù ló kù. Wọ́n dẹ̀ ti gbàgbé wípé Ọlọ́run tó fa obìnrin fún ọkùnrin ó pè ní weaker vessel, ohun èlò aláìlágbára. That means wọn ní ọpọlọ, wọn gbọ́n. Ọjọ́ tí àgbàlagbà kan máa ń sọ kankan wípé ọjọ́ tí obìnrin bá ṣe nǹkan tó dáa jù ẹgbàá wípé bọ́ sójú ọwọ́ yìí. So ní gbogbo ìgbà àwọn ọkùnrin kan wà tó ń gbọ́ mi nínú ilé, má máa expect perfection lọ́dọ̀ ìyàwó ẹ̀. Ibi tá ń lọ gangan nìyẹn o. Ìwọ ìyàwó náà má máa expect perfection lọ́dọ̀ ọkọ. Ọjọ́ tí ẹ̀yin méjèèjì bá ti ń rí ara yín wípé ẹ̀ perfect, wípé panevita jọlẹ̀ yín méjèèjì, ẹ máa panevita ara yín lójoojúmọ́ ni kò ní sí problem. Ṣùgbọ́n mo fẹ́ fàyè gba obìnrin kan àtọkùnrin kan sọ ìrírí wọn lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí. Báwo ni Ọlọ́run ṣe kó wọn yọ? Ìwọ ọkùnrin tó kì í na ìyàwó rẹ, tí ìyàwó rẹ dẹ̀ jẹ́ alágídí àbújẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ alásọ̀tọ̀ obìnrin, bó ló ṣe handle ẹ̀? Ìwọ obìnrin náà tó jẹ́ wípé a rí obìnrin kan nínú Bíbélì nígbà tí ọkọ ẹ̀ tó yájú sí Dáfídì, òun ló lọ sáré bá ọkọ ẹ̀, ló lọ sáré bá Dáfídì wípé sọ́kọ mi aláìgbọ́n ni, aláìlóye ni. Ọmọbìnrin yẹn ló padà séèvù ọkọ ẹ̀ ní àkókò yẹn. 09068795338 ta ló wà ńbẹ̀? Torí ọ̀rọ̀ yìí àwọn ìdílé kan wà lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ wípé orí fáyà náà wà. Tí ọkọ bá ti wọlé báyìí, gbogbo àwọn ọmọ wa lọ sí bẹ́ẹ̀ báwọn sùn ní leopard ní dádì wọn. Ẹkùn dé lọ́ba ti gbọ́ ìfẹ́ àfẹ́wé, ìyàwó gan lọ́ra parọ́rọ́ níbi tó jókòó sí wípé ẹkùn ìdán ó dé. Ṣùgbọ́n báwo ni àwọn ìdílé ṣe fẹ́ borí ìṣòro ìdẹ̀kọ̀? That is not knowing. Evangelist náà. Ẹ ṣe àtọ́kùn nítorí pé gbogbo ilé ìta ti sọ látẹ̀ nǹkan solution ti wà bẹ́ẹ̀. Ó ní wípé kí ọkọ understand ìyàwó, kí ìyàwó lè understand ọkọ. Kò sí nígbà tá a bá ti gbọ́ ara wa yé, níṣẹ́ gbogbo nǹkan ní lílù kó máa lù ú gbàgbà. No, àkókò tí ọkùnrin bá ń bínú, obìnrin lè mú aṣọ ìbò jáde ká má bàa gba ẹ̀sùn láàyè. Àkókò tí obìnrin bá ń bínú, ọkùnrin náà lè mú aṣọ ìbò jáde ká má bàa gba ẹ̀sùn láàyè. Ṣùgbọ́n gbogbo nǹkan tí èmi fẹ́ sọ fún gbogbo àwọn èèyàn wa tó ń gbọ́ mi nínú ilé, ó ní wípé ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ máa bẹ̀bẹ̀ fún ìfẹ́. Nígbà pé ní ìfẹ́ yìí, ẹ túbọ̀ máa bẹ̀bẹ̀ fún un. Nítorí pé tí ìfẹ́ bá wà, á lera fún ọkọ láti lu ìyàwó ẹ̀. Ẹni tó fẹ́ràn á lera fún un. Ṣùgbọ́n tí ò bá sí ìfẹ́ tó jẹ́ pé ìfẹ́ ẹnu lásán, àti lù yóò rọ̀ lọ́rùn dáadáa. Ó lu bó ti wù ọ́. Ẹ ṣe gan sa. Hello. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ o, kí lorúkọ yín, níbo lẹ ti ń pè é? Ọlábànjí lorúkọ mi ò láti ọ̀dọ̀ mo tún pè. Ok. Ohun tí tó gbà fún ọ̀pọ̀ lọ́wọ́lọ́wọ́ ó ń ṣẹlẹ̀ lánàá láàrin ìyàwó mi.
Okay. Tó bẹ̀ jẹ́ wípé lóòótọ́ ni mo mọ̀ èmi gan bàtà sọ méjèèjì Ẹ sún kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò tẹ́ fi ń gbọ́ wa. Ẹ sún kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn díẹ̀. mo bẹ̀rù pé èmi gan ọ̀rọ̀ mi ń bá sọ̀rọ̀ bàtà wọn sọ lọ́rùn pọ̀ lẹ́ ọ̀gá jẹ́bi kì í yóò mú ẹgbẹ̀rún nígbà fún mi. Ṣùgbọ́n ó wá lọ sórí ètò ìgbé wá lọ sórí ètò ìgbà. Okay. Èèyàn níbẹ̀. Wọ́n ti pé wọ́n á ń sọ̀ lórí WhatsApp. Wọ́n ti sára wọ́n sọ̀ lórí WhatsApp. Wọ́n ti sọ̀rọ̀ lórí fóònù ìwé tí ọkùnrin yẹn. Ọkùnrin yẹn ní ìṣòro wọ́n bẹ̀rẹ̀ sí gbogbo tó ti bẹ̀rẹ̀ sí tó ti lé ìṣe. Ṣùgbọ́n nígbà tí wọ́n á tẹ̀kì WhatsApp ẹ̀yẹ. Nígbà tí wọ́n á tẹ̀kì WhatsApp ẹ̀yẹ ní méjèèjì. Òun máa ti kí ni òun náà máa ṣe ìgbẹ́ ìwọ̀n síta tí òun á bẹ̀rẹ̀ sí táwọn ṣe ìgbẹ́ ìta ìṣèjì náà. Ìwọ̀n ìgbẹ́ ìpàdé yìí ti ti ṣùgbọ́n ìbò lánàá tó ìṣòkò sọ́wọ́. Ìgbà tí wọ́n á rìn náà tó kí èkó ìdàgbà tó kò máa jẹ́ mọ́. Ìgbà tẹ́ ẹ nà án dé ìkórìtà kan. Bọ̀dá ẹni sùúrù ẹ jẹ́ kí ẹ máa bá ìtòbọ̀. Bàbá àròpọ̀ eré. Hello. Pásítọ̀ Ẹ̀mọ̀lúwa. Ọmọkùnrin yẹn ní nígbà tó ń nà dé ìkórìtà kan. Ó jẹ́wọ́. Ṣé ní ìlú yòókù ni? Rárá sà, gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ní ìgbà tí a bẹ̀rẹ̀ ètò yìí ní ọ̀sẹ̀ tó kọjá. Bí a bá wo ìgbé ayé Ábúráhámù àti Sárà, Bíbélì sọ fún wa wípé Sárà ló ní kí Ábúráhámù wọlé tí ìránṣẹ́bìnrin òun. Nígbà tí ọ̀rọ̀ délẹ̀ tán, òun ló tó pè pé ọmọbìnrin yìí ti ń bí mi lára nílé ìjáde. Kí ni Ábúráhámù wá ṣe kó tọ̀ Ọlọ́run lọ? Nígbà tí ó tọ̀ Ọlọ́run lọ, Ọlọ́run mú solution wá. Jẹ́jẹ́ mọ̀ wípé nígbà tí Ábúráhámù ti tẹ̀lé solution yẹn, ẹjẹ́ mọ̀ pé ilé yẹn tòrò padà. Àwa náà gẹ́gẹ́ tí à ń gbọ́ wa bí ò bá tì ní Kristi, ó ṣe pàtàkì fún ọ. Láì ní Kristi, ó lè má rọrùn fún ara. Ẹ wò ó tó bá jẹ́ ẹni tó ní Kristi ní àwọ̀ wípé bí ìgbà téèyàn bá nú ẹ̀jẹ̀ sí, nígbà tí ó bá ní obìnrin dáàsì tó wá jẹ́wọ́ fún ọ, nígbà wo ni wàá máa fojú fẹ́ wò? Ìfẹ́ wo lè ṣe ìfẹ́ yẹn tó lè padà sí ibẹ̀? Kì í ṣe lílù yẹn ló yẹ kó jẹ́ solution, ṣùgbọ́n tí èèyàn bá wà nínú Kristi, á tọ̀ Ọlọ́run lọ. Kí ni ọ̀nà àbáyọ fún ohun tó ń ṣẹlẹ̀? Ọlọ́run á sì mú ọ̀nà àbáyọ tí á jẹ́ ìrọ̀rùn tí ìdílé yìí ò ní fi túká. À ń padà bọ̀. Hallelujah! Ọlọ́run alágbára tó ti sọ̀kalẹ̀ sínú ìjọ Good News Brethren Church níbi ìpàdé àdúrà ọlọ́jọ́ mẹ́rin Days Revival tí Almighty God Ọlọ́run alágbára August 1st and 2nd nínú ọjà Mofẹ́rẹ́rẹ́ Ondo State August 3rd and 4th nínú ìjọ Good News Brethren Church tó wà ní kìlómítà 3 Ìgbẹ̀rò opposite Wesley University Ondo State time 9 a.m. to 12 p.m. Ministry Pastor Patrick Ẹ̀mọ́rùwà, Evangelist Benjamin Ojo, Evangelist Owólabí Ọládiméjì, Prophetess Adéṣuyè S.A. Nígbà tí Ọlọ́run yóò máa lo ìránṣẹ́ rẹ̀, Pastor Abiola Oyewusi, ọmọ bàbá kò ṣeun ti Kùsè Coordinator, Prophet Dr. Ẹ̀rígbèmí, bàbá àrọ́pọ̀ èrè, General Overseer, pẹ̀lú àwọn olórí ẹ̀mí, Good News Mass Choir, Precious ọmọ májàmú, Ọ̀nàdìkẹ́ Ọ̀nàrà, gbogbo ènìyàn ẹ̀dá ìrìnwá sínú ìpàdé àdúrà yìí fẹ́ wá ní ọwọ́ agbára Ọlọ́run. Ẹ káàbọ̀ padà. Ohun kan ni mo fẹ́ jẹ́ kí gbogbo ènìyàn mọ̀. Àwọn Yorùbá máa ń pa òwe kan wípé tí ẹnìkan bá jẹ ewúrẹ́, ẹnìkan jẹ àgùntàn. Ṣùgbọ́n ṣé ewúrẹ́ tí kò ní kan pa? Because bẹ́ẹ̀ nìkan bá jẹ ewúrẹ́, àwọn ewúrẹ́ kan wà tó jẹ́ pé wọ́n tọ́gbọ̀n kiri wípé ibi tí àgùntàn bá jókòó sí láti máa kú fún gbà. Ṣùgbọ́n àgùntàn náà kò ní fẹ́ dún kí ewúrẹ́ pa wọn. Á tètè yá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀sán, á tètè ṣe á tètè fẹsẹ̀ fẹ́. Ó ní àwọn eléyìí bó ṣe máa ń sọ wípé ìlú fún máa rí now mi ò mọ̀ bóyá bàbá àròpọ̀ eré ṣì wà bẹ́ẹ̀ nítorí àkókò wa. Ọjọ́ àtọ́kùn ní bàbá àròpọ̀ ètò ìdásí. Ó fi òfẹ́ ká gbé ọ̀rọ̀ ọkùnrin jùlọ
ó sọ̀rọ̀ tán yìí tó lóun dùn ún. ó lóun lù ú náà kí ni ìdí tó fi lù ú ó ní mo fẹ́ ká ẹ wo obìnrin yẹn ẹ wo ẹ kí gbogbo ọmọ Nàìjíríà máa ń bọ̀ tóbìnrin ṣe láyé. Nà ẹ máa wo ọkùnrin náà tó mú bọ́ tó pàyàwó ẹ̀ tó dẹ̀ pọ̀ ọlọ́pàá pé kán wá gbé òun. Ṣébí ìka ló débẹ̀. Now frustration ló mú eléyìí tó pàyàwó ẹ̀. Ẹ wo nǹkan tí kí ni nǹkan tí ọmọbìnrin yẹn ò bá máa là kọjá nínú ilé ọkọ ẹ̀ tó fi di wípé ó ń fi nǹkan tí social media máa dálẹ̀ wàhálà rẹ̀. Now ìyàwó ilé ó snapu ìhòòhò ẹ̀ ó dẹ̀ sẹ́yìn ẹ̀ sí ọkùnrin tó pàdé lórí social media. Ẹ̀rí wípé yẹn lágbára díẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń tú ìdílé tí àwọn èèyàn ò dẹ̀ mọ̀. Ó ń ṣẹlẹ̀ sí àwọn kan lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ single mother. Ọkùnrin tó ò rí rí ó snap ìhòòhò rẹ̀ ó sẹ́ẹ̀dì ẹ̀ sí. Ẹ pàdé níbì kan òun náà tún gorí ẹ̀ ó dákún wà láàtìlẹ̀ ó bá tiẹ̀ lọ. Èdè kan tó wá máa ń pè ní wípé men has come. So nǹkan ló fà á. Now kí ni àmọ̀ràn yín fún ọkùnrin tó lu ìyàwó ẹ̀ tó ní òun lù dé ìkóríta kan àti obìnrin tó náà ya ìhòòhò rẹ̀? Kí ni nǹkan tí ó bá máa bá pàdé nínú ilé ọkùnrin yẹn tó sì wá wò pé yíya ìhòòhò ló kù? Àwọn èèyàn ṣe o, àwọn ọ̀dọ́ ṣe o, tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ibẹ̀ láti máa bẹ̀rẹ̀. Ṣùgbọ́n nítorí ọmọkùnrin tó ní mo lù ú dé ìkóríta kan gbólóhùn yẹn lágbára díẹ̀. Kí ni àmọ̀ràn yín fún ọkùnrin yẹn àti fún obìnrin yẹn? Ẹ ṣe àtọ́kùn fún ọkùnrin yẹn mo fi Ọlọ́run fẹ́ ọ mo mà kó gbọ́ wa báyìí àwọn ọkùnrin ní ilẹ̀ tó gbọ́ wa. Wọ́n pọ̀. Tó ń gbọ́ wa. Bẹ́ẹ̀ni. Mo fi Ọlọ́run fẹ́ ọ bàbá àròpọ̀rẹ́ sọ bí lẹ́ẹ̀kan àti àtọ́kùn kan sọ kì í ṣe oúnjẹ tá à ń jẹ lákòókò yìí a kàn ń jẹ ni kì í ṣe gbogbo ẹni tá à ń wò tó ń rìn lórí títì lára ẹ pé tó bá wá sọ pé ó fẹ́ lù ú díẹ̀ tó bá wá lọ kú gbọ́ ìyẹn ọkùnrin yẹn ẹ má dán wò lóòótọ́ nǹkan tóbìnrin ṣe ò dáa ìwọ obìnrin ìwọ obìnrin ọrùn àpáàdì máa wà lóòótọ́ ọrùn àpáàdì wà o ìgbẹ́ mo fẹ́ ká mọ̀ pé ìfẹ́ ló sọnù rẹ̀. Ẹ ṣe púpọ̀. Nítorí àkókò àti àkókò yẹn ti lọ púpọ̀, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Pastor Patrick Emoluwa àti Evangelist Ben àti bàbá AROPO IRE. God bless you. Ẹ ṣe gan. Ohun kan tí mo kàn fẹ́ jẹ́ kí gbogbo yín dìbò náà ni wípé ẹ ò pé o, ọkọ rẹ ò pé, bí ò pé. Gẹ́gẹ́ bí nǹkan tí ọmọkùnrin yẹn sọ, ọjọ́ tó bá ti ń yẹ fóònù ìyàwó rẹ wò